yóò bọ̀ sínú àtàm yudha'afu al-'adhabu yawma al-qiyamah. ó ṣe ìyàrá dépele fún ẹni bẹ́ẹ̀ tàbí alùkìyàmà ó sì nà ìyá rẹ̀ àdìpele alùkìyàmà. wa yakhludu fi muhana. ọlọ́pàá yakhludu fi muhana yóò ṣe gbére nù náà tí ó di yẹpẹrẹ ńbẹ muhana yìí ní ta yẹpẹrẹ ọlọ́wà ní. illa man taba. ọlọ́wà fẹ́ bá túbá. wa amana. àgbàtúbà rẹ̀ tápá yẹn bá túbá àgbàtúbà rẹ̀ tẹni tí ń sin kàmí ọ̀tọ̀ sọ́rọ̀ bá túbá àgbàtúbà rẹ̀ tọ́bẹ̀ ilé túbá illa man taba àfẹ́mbá túbá. wa amana. tọ́padà àgbọ̀lọ́ ń gbọ́ nígbà tó òdodo. wa amila amalan salihan. tọ́padà máa ń sàwọ́sẹ́ tó jẹ́ sẹ́ẹ̀rí. fàwùláyíká yubaddilu Allahu sayyi'atihim hasanat. àwọn ẹ̀rù lòun ó yí ẹsẹ̀ wọn padà sí sẹ́ẹ̀rí. wa kana Allahu ghafuran rahima. torí ọlọ́ọ̀bá tọ́lá yẹn ká jẹ́ ọba aláforíjì ọ̀bọ̀n níkẹ́ nínú ayàtọ̀ náà ti sọ̀rọ̀ zina náà Kùránì ìkànnú ẹ̀nu tọ́lọ́ ó sì gbé ìyà ńlá wá lórí ẹ̀ ìyà ayẹpẹrẹ nù Jahannama pé yóò jẹ tó ń tọ̀ àfi tó bá túbá tó kú láyé tó padà gbọ́ lọ́wọ́ ń gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ àwọn eléyìí ò ní dá sọ ẹsẹ̀ wọn di sẹ́ẹ̀rẹ̀ Ọlọ́run tọ̀nù sí ẹsẹ̀ yóò sọ di sẹ́ẹ̀rẹ̀ torí túbá torí al-iman torí al-amalu salih torí nǹkan mẹ́ta lọ́lọ́run ká at-tawba wal-iman wal-amalu salih tẹ̀ntì ń dáná tí ń ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ tọ́bẹ̀ ilé túbọ̀ sọ́dọ̀ Ọlọ́run tí gbàgbọ́ òde ojú kò sí gbáyà rẹ̀ padà tó jẹ́ ní tí ń sàwọn tọ́lọ̀ ń pa láṣẹ pé ká máa ṣe ẹsẹ̀ tó ti tẹ̀lé rí ọlọ́ convert into goodness yóò sọ di sẹ́ẹ̀rẹ̀ ni goodness ni ó dà fún. tó kọ́ lọ́ọ́ bá jọba láforíjì ọ̀bọ̀n nìkẹ́ nínú sọ́ọ̀tún náà ni àm tí ṣe sọ́ọ̀ kẹfà Quran àyà 151 rẹ̀ sọ́ọ̀ kẹfà àyà 151 Ọlọ́run ní kul ta'alaw. qul ta'alaw atlu ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'an wa bil walidayni ihsana wa bidhil qurba wa bil walidayni ihsana wa la taqtulu awladakum min imlaq nahnu narzuqukum wa iyyahum wa la taqrabu al-fawahisha ma dhahara minha wa ma batan wa la taqtulu an-nafsa allati harrama Allahu illa bil-haqq dhalikum wassaakum bihi la'allakum ta'qilun. Ọlọ́run sàn yẹn sàn rí Ọlọ́run ní qul ta'alaw ìrí àrẹ́bí Muhammad sallam sọ fún àwọn aráyé tí mo rán ọ sí tó jójúṣẹ́ fún ta'alaw bimana alumu ilayya ẹ̀yin èèyàn ẹ máa bọ̀ lọ́dọ̀ mi wá gbọ́. atlu ma harrama rabbukum alaykum. ẹ máa bọ̀ lọ́dọ̀ mi ẹ wá gbọ́ kí n ké fún yín ìtọ́lọ̀ ọba yín ṣe léèwọ̀ fún yín pé ẹ má ṣe ẹ jẹ́ n ké fún yín kẹ́ ẹ gbọ́. ṣé àríwá sọ pé jésù alimu ayati wa yuzakin wa yu'allimul kitaba wal hikma wa in kanu min qabla fi dalalin mubin bọ́lá sì gbé wa nù sọ́tù di Araf ó tún gbé wa nù sọ́tù Juma. iṣẹ́ rẹ̀ ní jésù alimu ayati kọ́ máa kí àwọn ọ̀rọ̀ Ọlọ́run fún wa káfí máa mọ̀ pé tọ́lọ́run wa fẹ́ rí ntí ọ̀fẹ́ rí inú ayé ilé Ọlọ́run ní kul ta'alaw ayé àtàfẹ́ kẹ́ ayé mẹ́ta ni wọ́n bó tẹ̀ pẹ́ yọkan sọ tàfẹ́ kẹ́ mẹ́rin 151 152 153 if afa abúlẹ́bùnú mọ̀sọ́rọ̀ di alẹ́ àná ọ̀rẹ́ bá fẹ́ mọ wàsíyà níbi Muhammad sallam ntọ́ jẹ́ wàsíyà will trust táyọ̀ sàn fi ilẹ̀ kò tó kú láyé alẹ́ ẹ̀ka àtàmọ̀kù tẹ́pẹ́ stamp rẹ̀ rọba stamp rẹ̀ ń bẹ lórí ẹ̀ ó yẹ àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta ní kọlọ́kẹ́ wàsíyà níbi ọ̀sán nù tó yẹ pé ìkọ̀ọ̀ká yà dhalikum wassaakum bihi lọ́lọ́ fi ń parí ẹ̀ la'allakum ta'qiluna fà kọ́kọ́ la'allakum tadhakkarun fẹ́lẹ́ kejì la'allakum tattaqun fẹ́lẹ́ kẹta wàsíyà ni. ẹ jẹ́ ń ké fún yín ma harrama rabbukum alaykum ìtọ́lọ̀ yín ṣe léwọ̀ fún yín Allah tushriku bihi shay'an. àkọ́kọ́ ẹgbẹ́ ẹ má dorogún pọ̀ mọ́ Ọlọ́run nǹkan àkọ́tọ́ kọsílẹ̀ wọ̀nù ẹ má dorogún pọ̀ mọ́ Ọlọ́run ẹ má sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹ má pe ẹlòmí lẹ́yìn Ọlọ́run ẹ má pe ya Ìbílísù ya Isa na Mariama ya Sheikh Lágbájá ya wàlíyà láì ẹ má wí ya Allahu ya Rahmanu ni ẹ má wí
yá hayyu yá qayyum ni ẹ máa wí yá dhal jalali wal ikram ni ẹ máa pè yá razzaq ni ẹ máa pè yá wahhab ni ẹ máa pè yá latif ni ẹ máa pè ẹ má pè ẹnikẹ́ni yàtọ̀ sọ́lọ́run ẹ má sìn kankan yàtọ̀ sọ́lọ́run ẹ má jọ sọ́mọ́ ẹ má pè kíníkan ní olùgbàlà kíníkan ní ọ̀rẹ́ ń ṣe kíníkan ní ọjọ́ inú ìṣòro kíníkan ní ọgbà ilẹ̀ lọ́wọ́ wàhálà lẹ́yìn wọn lọ tó pé gbogbo àlùwà lè bá dà ní mẹ́mẹ́ wọ́n bil walidayni. wa bil walidayni ihsana. ẹ má ṣe dáadáa sáwọn obìnrin méjèèjì àwọn obìnrin méjèèjì ẹ má ṣe dáadáa sí wọn. ọ̀ya. wala taqtulu awladakum min imlaq. gbọ́dọ̀ pa àwọn ọmọ yín nítorí òṣì ṣe ń pa yín. makhafatan an yatama ma'ak. gẹ́gẹ́ àdìsá mi ọ̀sán kan tá à ń bọ́ àdúrà láìpẹ́ iná wọ́n bí ìlànà ọ̀sán wípé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ní ẹ̀ṣẹ̀ àdúrà sọ pé antajala lillahi nidda wa huwa khalaqak ẹ̀ṣẹ̀ tóbi jù ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni kò mú nǹkan mímọ́ Ọlọ́run ká mú orogún mọ́ Ọlọ́run Ọlọ́run ni kò sọ lọ́dọ̀ ọ̀dá ẹ̀ṣẹ̀ tó ń sin nǹkan míyàtọ̀ sọ Ọlọ́run tọ́dọ̀ wa an taqtula waladak makhafatan khashyata an yat'ama ma'ak àti kọ́ ọ̀pọ̀ ọmọ tó bínú nítorí ìbẹ̀rù pé kíni ó jẹ kíni ó mu òní tó fún jẹ ọwọ́ àpọ̀ ọmọ lè dórí oyún tọ́lọ́run ti yí padà tó ti kúrò ní nǹkan ọkùnrin àtòbìnrin tọ́lọ́run gbà bẹ́ẹ̀ tó ti sọ di abẹ̀mí tá a pa tá a sẹ́ ọ̀ràn ni. kéré ẹ̀kẹta wà á ń tẹ̀sìn yà bí imrati jarik ẹlẹ́ẹ̀kẹta ni kò ṣe sinẹ́ pẹ̀lú ìyàwó aládùúgbò rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ Ọlọ́run tọ́lọ̀ ń bínú sí ìyàwó aládùúgbò yẹn kéèyàn máa bá sùn ìyẹn dọ̀dá nànú. ọlọ́tọ̀ rẹ̀ ká wá ní. nahnu narzuqukum wa iyyahum. àwọn ọlọ́ọ̀bà là ń bọ́ ẹ̀yìn àwọn làbọ̀ mọ́ta fún yín àwọn là ń bọ́ yín àwọn làbọ̀ mọ́ta fún yín. wala taqrabul fawahisha ma zahara minha wa ma batan. ọlọ́run lẹ́yìn gbọ́dọ̀ súnmọ́ al-fawahisha gbogbo tí ń jẹ́ ìbàjẹ́ kí lọ́lọ́run pèsè náà lẹ́ẹ̀kan wala taqrabu zina innahu kana fahisha lọ́lọ́run gbé wá padà wọn. wala taqrabul fawahisha ma zahara minha wa ma batan. gbọ́dọ̀ súnmọ́ àwọn ìbàjẹ́ sísè náà jẹ́ ọ̀gá inú ẹ̀ ma zahara minha wa ma batan. ìtọ́ hàn tàbáyì téèyàn ti mọ̀ pàṣẹ wọlé èèyàn bí àwọn tí wọ́n gba ilé olójú mẹ́fà ilé olójú mẹ́rin òdi ọ́fíà tẹ́pẹ́ àwọn aṣẹ́wó ní ọmọ gbé bẹ́ẹ̀ àwọn kan mọ̀ ọbẹ̀ wọ́n mọ̀ jáde wọ́n mọ̀ ọbẹ̀ wọn tí wọ́n ti hàn tàwọn tí wọ́n hàn kọ́ ìyá aṣẹ́gun tó yẹ pé international òun náà bí aṣẹ́wó ṣiṣẹ́ kọ̀ọ̀kan sí lóòtẹ́ẹ̀lì ní ọwọ́ sì ju tó lóòtẹ́ẹ̀lì lọ ìyá téèyàn máa ń tajà láwọn ojú ọjà ńlá kọ̀ọ̀kan tíyàwó yẹn bá wá sọ́dọ̀ yẹn fún nǹkan kan bẹ́ẹ̀ wákàtí kan yọ sọ fún yẹn pé ẹ máa tajà ládùúgbò yẹn kó lọ́jà ní tí ọ máa rí níbi àwọn èṣù obìnrin èṣù ọjà lọ́wọ́ á ná ó sì ní pé àwọn yọ pátá síta fọkùnrin wọ́n ti bàálù ìjẹ́ àìmọye obìnrin àgbọ̀lẹ́ làwọn pápá wa ẹ̀yin tẹ̀ mẹ́ bí ẹ̀rí gẹ́gẹ́ bí àwọn tá mẹ́ ń pápá tọkọ bá ti jáde tán tí o tún wẹ́yìn mọ́ tí ìdálẹ́ ó tó dé ọkùnrin mẹ́ta mẹ́rin lórí bẹ́ẹ̀dì ọkọ wọn tán fi máa wọn sùn àdánwò ńlá ni wàláhì ìlú yìí ti bàjẹ́ ọlọ́mọba àṣàtúnṣe rẹ̀ àwa nìkan lè ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ ọlọ́run jẹ́ kí nǹkan dẹrùn mọ́ ó yẹ ká túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ìlú bàjẹ́ pọ̀ ẹ̀ńtọ́ kan lẹ́ ń mọ̀ ọlọ́run tọ́lá ẹ̀ ga ó ní ẹ mẹ́sùn àwọn ìdí ìbàjẹ́ ẹ̀ńtọ́ àti ńtọ́pamọ́ wala taqtulun nafsa allati harrama Allahu illa bil haqq. ẹ sì gbọ́dọ̀ pààyàn ìyẹn pípa tó ń ṣe léèwọ̀ àfẹnbádànà pípa mo ti sàlàyé lẹ́ẹ̀kan ọ̀ya. dhalikum wassaakum bihi la'allakum taqilun. ọlọ́run léèrè tí wọ́n ń pa ńlá sẹ́ rẹ̀ torí kẹ́ ẹ lè ṣe làákàyè táàkìlọ̀ tẹ̀ta ìdùn kẹ́ ẹ lè gba wáàsí mi kẹ́ ẹ jìnnà sí ti mo ṣe léèwọ̀ kẹ́ ẹ máa ṣe tí mo fẹ́ kẹ́ ẹ lè dẹ́ni ìkẹ́ mo torí ẹ sọ ẹ̀yin èèyàn mi nínú nǹkan tí ń ṣokùnfà ṣìnà láwùjọ tí mo fẹ́ sáré lọ́bẹ̀ ká fi dáhùn àyà ìdó Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọsọ nínú tí ń ṣokùnfà ṣìnà fún wa ṣe ntòhun ntọ́lọ́ ń bá sọ àti ntọ́ bá sọ lérí kó yí padà tí ìdàlùkì àmà torí pé ọ̀rọ̀ tó ń bá sọ kama qala Allah ta'ala ni irú ntọ́lọ́ ń sọ gẹ́lẹ́
irú ẹni ọ̀rọ̀ àníbi ọ̀sọ̀rọ̀ àfi tí ibà sàdí sì sọ yìí lóko tó bí àníbi ọ̀sọ̀rọ̀ wà mọ́ yá ń tẹ́kọ̀ ánìní hawa. in huwa illa wahyun yuha. lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu pé bí mo ṣe fẹ́ẹ́nu báwa ṣe máa ń ṣeun ní tó bá sọ wahyun yuha ni revelation from Allah ni ní tí bá ń sọ ọlọ́run ni ọ sọ torí ẹ̀ sọkúsọ ìfijáde ẹnu tẹ̀ bí tàwa. òun fúnra rẹ̀ oníṣẹ́ inú àdìsábúrò rẹ̀ gbà wá rọ́ọ̀dì yàrá ni o tí ń bẹnu Sahih Muslim àbúrò yàrá gbà wá àdìsẹ́ ń bẹnu Sahih Muslim ẹ bá ń wo rọ́ọ̀kùmù àdìsí wọn oníṣẹ́ ìfani min ahli nar lam arọ uma ó ní nọ́mbà àdìsí ní nọ́mbà àdìsí 2128 àdìsí 2128 àdìsí 2028 nù Sahih Muslim àrẹ́bìnrin sẹ̀nfàdì min ahli nar lam arọ uma ìrìn èèyàn méjì ń bẹ lókè yẹ̀pẹ̀ ayé tí wò tí ìdáyé tá ń bọ̀ lẹ́yìn mi wò tí ìdáyé o àmọ́ ń bọ̀ alókè yẹ̀pẹ̀ yìí ó ní ọmọ náà ni wọ́n sẹ̀nfàdì min ahli nar ìrìn èèyàn méjì tọ́jọ́ máa ná lam arọ uma tí wò sí láyé gbà tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí nígbà ń bá lọ tán ni wọ́n ò tó dáyé lára àwọn àdìsí àwọn afáàmọ́ sọ pé wallahi tàlà àfẹnjọba ní aká ìrókù wallahi ọlọ́run àdìyẹ sànṣẹ́ ànábì ọlọ́tọ́ náà sí gbogbo ayé ni gbogbo ń tọ́ sọ pé ọ̀sẹ̀ lẹ́yìn ẹ̀ ní ṣẹlẹ̀ nígbà tí ọ̀sẹ̀ àkọ́kọ́ ọ̀nà qawmun ma'ahum siyatun yẹ̀sìlẹ̀ bí ma'ahum siyatun kàdínàbì bákọ̀r yẹ̀sìlẹ̀ bí hannas ó ní àwọn èèyàn qawmun àsìkò tí kò nù àwọn èèyàn kan qawmun ma'ahum siyatun àwọn èèyàn kan tí wọ́n ní agbára kàdínàbì bákọ̀r bí ìgbà tí yẹn mú ràkùnmí ìlú màálù dànù ìlú màálù téèyàn mú lọ́wọ́ bẹ́ẹ̀ lágbára ó sì wà lọ́wọ́ wọn. tẹ́ ẹ bá mú ìlú màálù dání kí ni jẹ́ bẹ́ẹ̀ kòbókò ẹ mọ̀ pé ìlú màálù wọn fi ń ṣe kòbókò ẹ̀ sì tán fẹ́ máa wò. wọ́n ní agbára yẹ̀lúwẹ̀rẹ̀ bíi hannas tí wọ́n fi máa jáwé yẹn yá ẹ wò ìyàtọ̀ ọmọ Nàìjíríà jẹ kọjá lọ́dún mẹ́rìndínlógún sẹ́yìn ìyàtọ̀ ní agbára tí ẹnìkan oṣó bí ìgbà tó ní èèyàn dànù tó yá wèrè tẹnìkan oṣó kó 1 trillion naira jẹ ti president Nàìjíríà náà tó wéṣì 2 trillion naira lórí báńsì campaign láàrin oṣù méjì 2 trillion naira 1 billion 1 million lọ́nà 1,000 ní 1 billion 1 million lọ́nà 1,000 lọ́nà ẹgbẹ̀rún òun ní 1 billion 1 billion lọ́nà 1,000 ní 1 trillion èèyàn kan wá wéèsì irú èèyàn méjì irú ẹ̀ láàrin oṣù méjì nílùú táwọn èèyàn wá tí wọ́n jẹ́ lẹ́mìí tó ojúmọ́ tí wọ́n rí nílùú tẹ̀yà ti kọ́ tó ṣe foundation yàrá méjì tí òrò ó gbé nǹkan mìíràn nílùú tẹ̀yà ti kọ́ lé ọlọ́mọ alẹ́ báyìí tí òrò abánu ti èdè lórí nílùú tẹ̀yà ti kọ́ yàrá méjì tán tí ń gbẹ́nu ẹ̀ láìsẹ̀ wíńdò ẹ̀ sílẹ̀kùn. èèmọ̀ ńlá ni pé ọkàn yẹn lè di lẹ́yìn pé yóò jọ ṣiṣẹ́ ìjọba yóò sì kó 21 billion jẹ. àwọn tí wọ́n ṣiṣẹ́ ní NNPC wọ́n ta epo Nàìjíríà 422 billion owó epo wọ́n sì àwọn òṣìṣẹ́ tọ́jọ́ galọ́gà wọ́n sì pín láàrin ara wọn tí wọ́n kọ́ sákàǹtì ìjọba kí ló yẹ wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé president náà ń tẹ epo Nàìjíríà tó wà káǹtì ìjọba tó tiẹ̀ lọ́lọ́ mínísítà tẹ epo Nàìjíríà òun náà kó sákàǹtì tiẹ̀ àwọn náà táwọn àjọkò táwọn ń bẹ́ẹ̀ di iṣẹ́ gangan tó pé tú àwọn náà fi ń rí epo yẹn gbé ta ẹ̀dá àwọn náà tó wọlé náà owó gbogbo òlu tí wọ́n jẹ́ yàrá lájẹfẹ́ ẹ̀kọ́ lálùkẹ́ àmà àwọn èèyàn ò ní agbára wọn fi jẹ yẹn yá kí n lọ wájú àwọn àna àkọ́kọ́ nù ní èèyàn méjì tí ọjọ́ máa ná tí ọ̀bọ̀ òun láyé tó pẹ́yìn ìgbà tó máa lọ tán wọ́n tó dé nígbà tó sọ kejì ó ní sáún kàásìyàtún àríyàtún mùmílàtún máìlàtún rùúsùnà kàásìdámtẹ bọ́kítì àlmáìlà láyé dẹkùlùn janna wà láyé dẹkùlùn rí àhà wàyí nà rí àhà la yujadu min masirati kadha wa kadha sallallahu alaihi wasallam nisaun kasiyatun àwọn obìn kasiyatun tí wọ́n wọ̀ sọ sára ṣùgbọ́n pẹ̀lú aṣọ àríyàtun ìwọ wọn wà ẹ máa wọ̀ yẹn ta ẹ máa wò dín ta ẹ máa gbá yẹn ta ẹ máa wò dodo ta ẹ máa wò tán ta nígbà tí ọwọ́ sọ net
àbí kẹ́hìn pa wọ́n sọ nẹ́ẹ̀tì ni bí àjọ ni gbogbo ara rẹ̀ máa rí obìnrin kan ti wọ̀ láàárọ̀ ara rẹ̀ ọmọ kékeré tí o ti wọlé ọkọ rí tí o ti lè pọ̀ mọ́ 22 years lárúgbó láàárọ̀ yìí ọmọ ẹ máa ń borí máa ń kọjá lọ wá kí mi máa wojú báyìí mo ní àǹtí ọ̀dà kẹ́ máa ń borí tẹ́lẹ̀ oníbòrí náà bẹ lórí mo níbòrí la ó ní òun fi kíní scarf òun fi mú mọ́lẹ̀ ni ọ̀yà tó kí n rí ọba sì tu scarf kó mẹ́ ọba dábòrí wálẹ̀ ìbòrí tí máa ń débi sásẹ́ lọ àwọn ojú kọ́ máa borí lọ ni torí mo ti kí mi rí náà tí mo ti rí bòrí lórí ẹbí ẹ̀mí jẹ mẹ́ta sásẹ́ lọ àwọn ojú kọ́ máa ọmọ tó ń ṣe ni lọ yí padà mọ́sá ìdáhùn ọba sì kúnlẹ̀ ọ̀nà ẹsẹ̀ oníwọ̀n yí padà ọlọ́run jẹ́ yí padà o láàárọ̀ aláàárọ̀ ni wà láì láàárọ̀ yìí nítò náà láàárọ̀ yìí ní sáhùn kàásìyà àtàn àwọn obìnrin tí wọ́n wọ̀ sọ ṣùgbọ́n àríyá àtàn ìwò wọn wà gbogbo ara rẹ̀ máa wù láti inú aṣọ ó ní mùmí láàtàn trainer ni wọ́n trainer for other women wọ́n máa trainer obìnrin ẹgbẹ́ wọn tí ó fi daṣẹ́ obìnrin wọn mùmí láàtàn ẹ̀jọ́ yóò alimna gẹ́rọ̀ hunna wọ́n máa fi máa wo obìnrin míì tó yàtọ̀ sí wọn irú tí wọ́n ń ṣe pé iná ẹ̀dá bí wa àgbà tó ń ti bẹ̀rẹ̀ ọjà títà ọjà òfò yìí lòun ti ń jẹun lọ́wọ́ ara wọn tó ń bèrè oúnjẹ ńlẹ́ mọ́ lòun ti ń ra aṣọ tó ń ti ń ra bàtà kọ́dà owó tó ń gbà lọ́wọ́ ọkùnrin kan níjàta lòun ra fóònù tó ń wòye yóò tẹ́ ní ẹlòmíràn pé kọ́dà bíi tó kó sórí bí tó ọlọ́run àríyànsá ní mọ ilá àtún bí mánà zàì láti à ń tọ́ àti là àwọn obìnrin bẹ́ẹ̀ ti mórí kú mi tẹ̀lé àṣẹ ọlọ́run tọ́lọ́run ti di àfẹ́yìn táwọn máa ń fi láwà ní. àríyànsọ́ra oríru suna kasamti buktal ma ila wọ́n bí artificial irun sórí orí wọn yóò dàbí ike ẹ̀yìn ràkúnmí tí máa ń sẹ́tẹ̀ àkùnmí máa ń lọ báyìí bẹ́ẹ̀ ni orí wọn ó sì ga gèlè mà pẹ̀lú attachment orí wọn ó ga gèlè mà bí ike ẹ̀yìn ràkúnmí ọwọ́ ní la yadkhuluna janna àwọn obìnrin wọn ò ní wà lùjánà o àwọn obìnrin tó rí báwọn la yadkhuluna janna wọn à wà lùjánà wà láyé tẹ̀rí àhà kọ́dà wọn ò ní gbóòórùn àlùjánà àlùjáde tẹ pé tó bá kú ìrìn àádọ́rin ọdún síbi tó wà làlùjáde náà sẹ́tẹ̀ kọ̀kadà tó bá kú ìrìn ní 70 years síbi tálùjáde náà wà tàwọn ẹ̀rọ làlùjáde náà láti máa gbóòórùn rẹ̀ lẹ́nu bí 70 years síbi tó wà láti máa gbóòórùn rẹ̀ lẹ́ bẹ́ẹ̀ àlùjáde náà sì jẹ́ nítorí rẹ̀ ó máa ka àwọn tí ń bọ̀ ọ̀nù rẹ̀ lára tó níbi tó jẹ́ síbi tálùjáde náà wà àwọn tá à ń wí òní wọn ò sì ní gbóòórùn ẹ̀ bàbá la negation ni bàbá la pé yẹn negate wíwọ àlùjáde àbí gbóòórùn tí ń jálùjáde náà fún obìnrin ní tó wájà sẹ́wù gbogbo ọ̀pọ̀lọpọ̀ ṣé aṣẹ́wó ti lọ nínú ìlú yìí àti à ń rẹ́pù obìnrin à ń fọ́ọ̀sì ẹ̀ bá sùn tó láṣẹ nítorí sábàbí ẹni tí wọ́n ń wọ̀ yẹn. làwọn ni àwọn India tí mo fẹ́ kó tilẹ̀ kẹ́tí mi sẹ́nu kù ni wọ́n yẹ sọ yìí pé nígbà tí wọ́n ń chájì àwọn ọkùnrin mẹ́ta mẹ́rin tí ń rẹ́pù àwọn ọmọbìnrin ẹ̀yìn pé kàn di ariwo lágbàáyé tí gbogbo tẹ́físà ayé ń gbé mo rántí dáa pé njọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ a wà ní camp Albasoro a wà ní láfẹ́ hòtẹ́ẹ̀lì lápáta ní ìsìn àbídọ́ta ni ó ní ìṣẹ̀lẹ̀ tí India tó di ariwo yẹn ṣẹlẹ̀ ọmọbìnrin tí wọ́n rape nínú bọ́ọ̀sì wọ́n jọ̀wọ́ bọ́ọ̀sì ni ọmọbìnrin bọ́ọ̀lẹ̀ báyìí ọkùnrin márùn bọ́ọ̀lẹ̀ tẹ̀lé ni lálẹ́ bó ti ń bọ́ọ̀lẹ̀ tán báyìí tí wọ́n lọ tẹ̀lé ẹyin báyìí wọ́n gbé wọn gbọ́ sínú gọ́tà ẹnì kọ̀ọ̀kan wọn lọ́ba sùn títí tọ́mọ yẹn fi kú sí wọn lábẹ́ ó kú sábẹ́ wọn báyìí ni ó wá di ariwo àgbáyé ní India fi sòfin pé àwọn máa pa ẹni tó ti rape obìnrin ni nígbà táwọn ọkùnrin wa lọ pé ẹjọ́ padà ní kóòtù wọ́n láwọn kọ́ làwọn rèpò mi láwọn obìnrin rèpò àwọn ẹ wá ṣàlàyé wọ́n láwọn náà múra jáde ní múra tó pé táwọn bá rí àwọn onílé lọ pé àwọn náà ń rèpò àwọn tí wọ́n bá dress decently táwọn ọmọ rí ọyàn ta táwọn òrídìí ń ta olùkọ́ ọmọ kọjá ló wà ń ṣe ń kọjá tẹ́lẹ̀ nígbà òdi pé wọ́n fi ara wọn lẹ̀ fáwọn rí lórí pé àwọn ò lè wù wọn káwọn kọjá àwọn ò rèpò mi obìnrin rèpò àwọn kéèsì ẹ̀ ń bẹ ní India decent court tí wọ́n ti parí ẹ̀ ẹ bá àwọn obìnrin sọ̀rọ̀ kan yí múra padà aṣọ àlòkù òyìnbó tí gbogbo agbáwèrè rẹ̀ yìí nítorí aṣẹ́wó sísè tó mú àní èrò àti bá àwọn ìyá wa dáa jùlọ èrò oníṣòkòtò 100 naira blouse 80 naira wọ́n náà di popular sister tí àwọn ọkùnrin máa wọ ọ̀ká làwọn obìnrin náà bá rò pé òun náà dọ lórí ilé lóòótọ́ wọ́n bá lọ rà á ọba gbé ìdí ọba gbé àyà wọ́n ṣe báyìí mo ní àti ẹ bàjẹ́ ó ṣòfò sórí ibú ìyá rẹ̀ tí ń sọ pé Túndé yé Túndé ọ̀kàrẹ̀ láti ọ̀tọ̀ ń sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ láti oṣù mẹ́ta
Yétúndé òbèrè oúnjẹ ńlẹ̀ mọ́ iṣẹ́ ni Yétúndé ń ṣe orí bàtà rọ́bà ní ń tà ní àbíké àbáṣọ ní ń tà àbọ́jà kan ló gbé kalẹ̀ tí ń tà àbí sẹ́wọ́n lọ́kọ́ tí ń ṣe Yétúndé ń tara rẹ̀ ń ba ayé jẹ́ ń bá lùkìá máa jẹ́ yóò ẹ̀yin òjì ìyá tínú yín dùn bàbá tínú ẹ̀ náà yóò sunkún kẹ́yìn ni ó kọ́kọ́ sunkún kẹ́yìn lórí ọmọ abú ni ṣé bí bá a kà níwò tẹ́ẹ̀mọ̀ pọn géńdé ká géńdé pé ẹ̀fà pọn kò lè dárìn yàwọn ẹ̀yin ọkọ pípọ̀ wọn pọn àrùn díẹ̀ báyìí yóò tún rẹ̀ yóò tún sọ̀kalẹ̀ pé gbẹ́sẹ̀ lé lẹ́nà ní ẹ̀ ń tún àrùn ìróró yóò tún ọ̀yá sọmọ mi di ìjìká mú dáadáa yóò tún máa gbé lọ́mọ ní à ìwọ lọ́fọ̀ wa rẹ̀ fà á ìrìnà tó wo ni tọmọ yìí bàjẹ́ níbi tó bàjẹ́ dé yìí ìwọ rẹ̀ ọjọ́ jìyà káyìn ni ebi yà àtàyẹlẹ yẹn jẹ lọ́wọ́ ìyá tàdúkẹ́ máa mẹ́lẹ̀ ẹ̀ tó gbàngàn nǹkan rẹ̀ láyè kókó máa dìdàkudà lọ lójú ẹ̀ tí ọkọ̀ tí ògbógun tì tí ọ̀pẹ̀lú ẹ̀ takáwọn yẹn bá dá sí tí pé wọ́n bọ̀ ọmọ ló kọjá nìkan kọ́mọ̀tì ọmọ lọ́wọ́ o ayé tá a wà láyé là ń ṣe o ọmọ tá ayé bí ayé ń pa o yọ padà jẹ ẹ̀ka yìí ìyá ayé tàbí kàmá ìyẹn lọ́fà ẹ bá wà díìsì kan mẹ́wọ̀n ìyá sọ díìsì kan àníbi àwọn hàwà ọ̀sọ̀dà níbi tó ti sọ dayóf. Qala Abdullahi ibn Umar qala Rasulullah. Abdullahi ibn Umar kọ́lọ̀ yọrí sọ bá àtọ́mọ ó ní àníbi sọ àṣàǹsọ báyìí pé. Thalathatun la yadkhuluna al-jannata. àníbi sọ ní pé ìrìn èèyàn mẹ́ta kan bẹ tí ò ní wà lùjánà ìrìn èèyàn mẹ́ta kan wà tí ò ní wà lùjánà kì í ṣe 1 2 3 èèyàn o bí lágbájá àti lágbájá ìrìn èèyàn mẹ́ta gbogbo ẹ má fọ́ sí kàtìgórí kọ̀ọ̀kan kí wọ́n gbàgbé báwọn wà lùjánà. wala yanzuru Allahu ilayhim yawmal qiyamah ọlọ́run sì ní wò wọ́n níwò tànú tàdíjọ́ ọ̀dàjọ́ káwọ́ ọ̀dọ́ wọn tàdíjọ́ ọ̀dàjọ́ ọ̀yá. al-aaquli walidayhi. alákọ̀ọ́kọ́ lọ́mọ tí ń ṣẹ̀yàṣẹ̀ bàbá gbogbo wọn tẹ́ pé bàbá rẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ èjìká ni ìyá ọ̀gọ̀dọ̀ bẹ́ẹ̀ dákẹ́ ẹ̀wọ́ ẹ̀yẹ ìjà yóò rí mi yá ìṣẹ́kàn lé dí mi lọ́wọ́ tèmi o ò ní wà lùjá náà o pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ bàbá àti ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ máa ń kọ̀rọ̀ sí lẹ́nu àgbẹ̀ tó máa ní ká ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ là ní gbọ́dọ̀ sí lẹ́nu tí a ti ní tọ́lọ̀ ọ̀fẹ́ nú ní tẹ́ bá ti wí àmà gbọ́ àmà tẹ̀lé ọ̀ya. wal mar'atu al-mutarajjila al-mutashabbihatu bir-rijal. ẹlẹ́ẹ̀kejì òun làwọn obìnrin tí ń múra bí ọkùnrin ṣòkòtò ọkùnrin wọ̀ ẹ̀wù bí ẹ̀wù ọkùnrin wíwọ̀ fìlà ọkùnrin dídé débi pé ìlú ìbàjẹ́ débi pé wallahi tallahi iléyà ọdún ìdè dúnta Jímọ̀ tó tẹ̀lé mo sọ ń dùgbẹ̀ mo fojú ara mi rí àwọn obìnrin tó lọ kírun yìí dì báyìí tí wọ́n dé fìlà ọkùnrin tó dé fìlà ọkùnrin lórí aṣọ tó ń rán bí aṣọ ọkùnrin náà tó dé fìlà ọkùnrin báyìí fìlà yóò bá wà fìlà jẹ́ńtà lórí ta mẹ́rin tó dé nǹkan dàrú láyé àwọn obìnrin tó bá ń wọ aṣọ bí aṣọ ọkùnrin àbá wọn á wọ àlùjánnà lálùkì àmà ẹni tí àwọn àlùjánnà náà ni wọ́n wọ̀ ọ̀ya. wàdà yúùfù lẹ́lẹ́kẹta ọkọ tó wọ ìyàwó ẹ̀rọ pé ọmọ rìnrìn ìrànà tó bá wọn ká alẹ́sàmọ́ kò bá wọn tó. bàbá àtìyá tó wọ ọmọ rẹ pé tó bá wọn ò ṣe tínú rẹ̀ fi àdàbí òtẹ́ẹ̀lì tí gbogbo ọkùnrin wa ń bá wọn sùn bẹ́ẹ̀ ẹ máa fẹ́ bóbìnrin sùn inú ilé òun ó gbé wa ẹ máa wọ́n bẹ ìjọba sùn inú ilé òun ó wà ó ń bẹ o bàbá àtìyàtọ̀ wo ọmọ wọn rẹ̀ gbọ́ ọmọ rẹ̀ dànù wọ́n máa ṣe é kú ṣe kò ní wá àlùjánnà náà jọ́ ọ̀dàjọ́ ọkọ tó wọ ìyàwó ẹ̀rọ pé ọmọ rẹ̀ ṣe é kú ṣe kò ní wọ́ àlùjánnà náà jọ́ ọ̀dàjọ́ ọ̀ya. wa fi riwayatin. inú ẹgbàá wa mi. thalathatun harrama Allahu alayhimul jannah. àníbi ọ̀sán ní àwọn ìrìn mẹ́ta káwọn tó lọ sàlùjánnà lè wọ̀ fún. mudminul khamr. alákọ̀ọ́kọ́ lọ mu tó mutí fọtí lẹ́ẹ̀ máa kírun tí ọ̀bọ̀ tẹ́ kú. mudminul khamri ọ̀mu tí ọ̀bọ̀ tí ẹ̀ tẹ́ kú ọlọ́ọ̀ sàlùjánnà lè wọ̀ rẹ̀. wa ya'aquli walidayhi. ọmọ tí ń sẹ̀yàsẹ̀ bàbá rẹ̀ ọlọ́ọ̀ sàlùjánnà lè wọ̀ fún. ọmọ tí ń sẹ̀yàsẹ̀ bàbá tẹ́tì rẹ̀ kọ́ ọgbọ́n dáadáa ìwọ tó jẹ́ mọ́ra kò sí ìyá rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ wọ́n ti ẹnu bàbá rẹ̀ ọ̀kà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ àlùjánnà ó déwò èèyàn tẹ́ ẹ̀ máa kú lórí ẹ̀ ọ̀ya ẹlẹ́ẹ̀kẹta. walladhi yukirru fi ahlihi al-khabath. ẹlẹ́ẹ̀kẹta nu ẹ̀ tó gbàyàwó ẹ̀ láyé ọmọ ṣèbàjẹ́ tó gbàyàwó ẹ̀ láyé kọ́ máa bẹ̀ ṣèbàjẹ́ kò sínú àwọn tó lọ́wọ́ sí àlùjánnà lẹ́tọ̀ fún èèwọ̀ làlùjánnà fún ṣètò àdìsí mi bẹ́ẹ̀ kákà sí àdìsí tábà wọn
وعن أبي هريرة رضي الله عنه لعن رسول الله Abu Hurairah kọ́lọ́nkó yọrọ sí i ó ní la'ana Rasulullah sallam àníbi ní gbèjìnà sí kí ọlọ́wọ́ máa lọ bá. الرجل يلبس لبسة المرأة. ọkùnrin tí ń wọṣọ obìnrin ọkùnrin tí ń wọṣọ obìnrin làánà Ọlọ́run máa bá kí ni jẹ́ làánà Ọlọ́run al-bu'du an rahmatillah ìgbèjìnà sí kí Ọlọ́run níjẹ́ bẹ́ẹ̀ ìgbèjìnà sí kí Ọlọ́run máa lọ bá ọkùnrin tí ń wọṣọ obìnrin والمرأة تلبس لبسة الرجل. àti obìnrin tí ń wọṣọ ọkùnrin làánà Ọlọ́run máa lọ bá wọn. رواه أبو داود. Abu Dawud àdàgbà àdìsí wọn àwọn rọ́kùnmù àdìsí mbẹ́ gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀ máa fẹ́. 4,998. àwọn tẹ kàlẹ́ yìí náà ní rọ́kùmù àwọn kan ní rọ́kùmù àwọn kan ní Bukhari ní rọ́kùmù Muslim kan mẹ́mẹ́ náà ní rọ́kùmù àdìsí bíi àdìsí 5,700 and kìíní kàbáyé ọwọ́ à ń bẹ̀ olóye. tọ́ alihamudulila àwọn ọ̀rọ̀ nípa ṣìnà lérèfé làgbọ́ yìí lérèfé fatawa ti mẹ́wájú mi fatawa nìkaare fatawa alájẹntì diamond anìka méjì ní anìka volume 18 kọ́lélẹ̀ volume 18 lé àti volume 19 ibi eléyìí náà ti sọ̀rọ̀ nìka azaniya ìdájọ́ tí ń bẹ fún kéèyàn rí obìnrin láṣẹ́wó kọfẹ́ ìdájọ́ tí ń bẹ fún kọ́kùn obìnrin ó rí ọkùnrin ló ń ṣekúṣe aṣẹ́wó kó náà fẹ́ kó dáyà rẹ̀ ìdájọ́ rẹ̀ nù sẹ́dá tí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lórí ẹ̀ tí wọ́n fẹ́ máa kà wọ́n tí lè okùn rẹpẹtẹ. torí ìdí eléyìí mo rọ gbogbo àwa táwa ní kálí bẹ̀rẹ̀ torí ara mi tí kárí gbogbo wa. ìtọ́nà ọba ọba fẹ́ ká má fi irun mú sì ní èsè nǹkan rí nǹkan bó ni ìtọ́nà ń kóra ọwọ́ ọgbọ́n ń pè ní fàáyíṣà tó tún sọ pé sáà sẹ̀bíra láyé àkọ́kọ́ tá a kọ́kọ́ lò nínú Suratul Isra verse 32 rẹ̀ 170 verse 32 fàáyíṣà tani ìbàjẹ́ ni tíṣe fàáyíṣà ni adambul adim ẹ̀ṣẹ̀ tó tóbi ní jẹ́ fàáyíṣà tó a ní fa wàhíṣù dùnúbùlù ìdọ́ọ̀nù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá Ọlọ́run pè ní ẹ̀ṣẹ̀ ńlá Ọlọ́run pè ní sáà sẹ̀bíra ojú ọ̀nà àbú ọwọ́ agbé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wánu àwọn àyànnu Suratu Al-Imran Suratu An'am Suratu Furqan Suratu Nur Suratu Baqara àwọn àyàpọ̀ tá a ké o tọ́lọ̀ fi sọ pé àwọn tí bá ń sin wọ́n dọ̀mọ́ náà àfẹnbá túbọ̀ tó kù láyé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ń pè mí àtẹ̀yìn lọ síbi pé ẹ̀ ń bá ti ṣe kọjá rí istighfaru at-tawba lóko ìwọ Ọlọ́run lára foríjì àti ìtúbà lọ sọ́dọ̀ Ọlọ́run bí astaghfirullah rabbi min kulli dhanbin wa atubu ilayh gbólóhùn kanu tí mẹ́nu hadith mọ wọ́ Ọlọ́run lára foríjì lórí àwọn ẹ̀ṣẹ̀ mi ọba tó ní mi kó mi gbogbo ẹ̀ṣẹ̀ mi mo sì túbà sọ́dọ̀ rẹ̀ abọ́dọ̀ mi ta bá lè gbà wí Ọlọ́run foríjì mi gbàtúbà mi ntí sì jẹ́ táwọn bá gbogbo alágbọ́dọ̀ gbàgbé istighfaru nítumọ̀ lédè Lárúbáwá àtọ́wọ́bà nítumọ̀ lédè Lárúbáwá ó sì nítumọ̀ nínú sẹ̀ríà ìsìlámíyà tábà ní àtọ́wọ́bà fi sẹ̀rí an àrùjọ ànìdánbìnú bíi nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ìkílá ànìdán ìjáwọ́ ń bí ẹsẹ̀ gangan fi sa àtìhì lásìkò tá à ń ṣe lọ́wọ́ tara wá sì gba ṣíṣe rẹ̀ tá a ní mí sísè yóò fi ṣe ká túbá mẹ́kàjáwọ́ ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì ó ní ká ńlá yahuda ìlànà fi máa bá kí alẹ́ mi ọmọ rẹ̀ ká má padà sí díẹ̀ ẹsẹ̀ yẹn mọ́ ní gbogbo àtúkù tá a lò láyé ẹsẹ̀ yẹn tá a túbọ̀ sọ́dọ̀ Ọlọ́run tó ń bẹ̀ ká má padà díẹ̀ mọ́ fún gbogbo àtúkù tá a lò láyé táyé kò láyé. ẹlẹ́ẹ̀kẹta anadam alama fat ìsábàmọ̀ lórí tó ti kọjá anadam regret kéèyàn sábàmọ̀ lórí tó ti ṣe kọjá tá a bá ti lè ṣe yẹ àti túbọ̀ sọ́dọ̀ Ọlọ́run kò ń bẹ̀ ẹsẹ̀ tó kan àwa àtọ́lọ́ pẹ́pẹ́sẹ̀ tó kan àwa àtọ́mọ́ àníbí adama nípa péjúwe ẹ̀ tó bá yàwó sùn tó a gbọ́ pé ntí ọ̀dà ló ń ṣe tó ń lè tó yẹ dọ́mọ iná tó ń níwájú jẹ́ náà. inú mọ́jẹ̀mọ́ ti mẹ́ fún túbá ni pé kọ́ dẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà fẹ́lẹ́tọ̀ gbogbo tá ti jẹ́ hakọ́dà méjì tó ti jẹ́ ìwọ ọmọ àníbí adama ẹ̀ dẹ́ ẹ̀tọ́ rẹ̀ padà fún kẹ́ tó kù láyé bí bẹ́ẹ̀ kọ́ yóò béèrè ǹjẹ́ ọ̀dàjọ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́ yìí. ṣé ẹ bá báyàwó sùn só lè padà ọ̀dọ̀ rẹ̀ ṣé yóò ní kọ́ báyàwó tó náà sọ ní tẹ́sí òní di méjì àbí ọ̀rọ̀ sọ pé mo báyàwó rẹ̀ sọ dídákùnjọ foríjì mi ṣàánú mẹ́jẹ̀ kí n di ẹni tí ó dẹni ìyá lọ́rùn
sọ pé òforíjì mi láyé ntí ó dalẹ̀ sọ àárín wa ọ̀tọkùnrin tí ọba kúnjọ náà tí ó fara gbọgbẹ́ tóbìnrin náà òkúnjọ náà tí ó fara gbọgbẹ́ tóbìnrin òkú lọ́dẹ ọkọ tí èkú ntí ó dalẹ̀ yọ kọjá àwàdà tó ẹ̀wù jẹ́ pé kì í ṣe ẹ̀ṣẹ̀ téèyàn gbọ́dọ̀ máa lọ sí tọ́lá ẹ̀ bá bí ọlọ́pàá náà foríjì tẹ́ pé yàwó bá ní ọkọ ìyàwó béèrè ẹ̀tọ́ ọ̀nàdùkẹ́ àmọ́ àtọ́ bí ó di yawma tubla sarahir fama lahu min quwwatin wala nasir kọ̀ọ̀kọ́ ó di gbàgbájọ́ ọ̀dájọ́ èèyàn ní lágbára fún ẹ̀ tí ìgbà rẹ̀ lẹ̀ kò sì ní sẹ́ni kankan tí ó sàn náà ṣe fún jọ́ náà ọlọ́run sọ bẹ́ẹ̀ ní sọ́ọ́tù Tariq ọ̀sán wa Tariq Quran chapter 86. ìyẹn lè jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn fẹ́mi àtẹ̀yìn pé ká má dédé ṣìnà ṣùgbọ́n àwọn afa wa Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala Sheikh Muhammad bin Salih al-Uthaymin rahimahullah ta'ala inú sẹ́rí Riyadus Salihin baba Uthaymin inú Madarijus Salikin baba wa Ibn Qayyim wọ́n ní ẹni tó bá ṣe ọmọ ànábì Ádámà lẹ́sẹ̀ tọ́lọ́ ni a máa ṣe tẹ́ni ìrẹsẹ̀ téèyàn ṣe ìwà ṣẹ̀ṣẹ̀ téèyàn lọ báyàn fún pé mo ṣe ọ́ mo báyàwó rẹ̀ lò wọ́n ní tí kò ṣe ni pé kó máa sọ pọ́ lọ́hùn lágbájá tí mo báyàwó ẹ̀ sùn rí máa ń forí ẹ̀ṣẹ̀ tó bá ṣe ọ́ jìn ẹ̀ṣẹ̀ tèmi náà wá ṣe ń paṣẹ rẹ̀ pé mo báyàwó ẹ̀ sùn lẹ́kùn yẹn forí ẹ̀jẹ̀ mi náà tí bá ti ń tọrọ forí ẹ̀ṣẹ̀ fẹ́ nìyẹn yóò máa tọrọ tiẹ̀ náà tọ́sẹ̀ tó kàn nìyẹn so méjèèjì ọlọ́run yẹn jẹ́ ta lálùkìyàmá wallahu ta'ala alam kálọ̀ ka sẹ́dù yá di sọ̀rọ̀ kitabu tawba ọ̀pọ̀lọpọ̀lọ ní bẹ́ẹ̀ kálọ̀ ka Madarijus Salik so gbogbo àlàyé yẹn ti wà ní àwọn tíra yẹn. ní wọn bá sókè wọn bá tali sọ ni wọn bá tá gbọ́dọ̀ jọ sí aláǹfààní láyé talukiyama subhanaka Allahumma bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk. innal ladhina amanu wa amilus salihati yahdihim rabbuhum biimanihim تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. pàápàá nǹkan tó pe àkíyèsí tí gbogbo ayé bàjẹ́ dáì tó ti bàjẹ́ tó gbogbo ọlọ́run ló lè bá ní tún sí. àwọn nǹkan táwa ń fojú rí mọ́sáàsì náà bá a bá ti kírun tán láàárọ̀ ìjọba ọlọ́run bá pé kẹnu ọba a máa sọ ọ̀pọ̀lọpọ̀ ní ọjọ́ pé ìtọ́ bàjẹ́ yìí látọ̀dọ̀ àwọn obìnrin ló ti bàjẹ́. torí pé tẹ́lọ̀ tí ọba mọ èèyàn tú láṣìírí mọ̀ ò lè gbá sọ fún obìnrin ọba sọ fún mọ́ pé bóun ti ṣe rí gan-an kó wọ́n sá wà. gbójú ọba sì rí kò ní kó sùtàbọ̀ kàn kí ni solúdà tá a wá lè ṣe gbogbo àti tó ti dọ́kọ̀tà ọdún nù wọn tí ó ti jẹ́ pé nǹkan ti tà tó ti rà kí yóò tó máa ṣe bí wọn yóò máa wá kó àwọ̀ sínú nǹkan tí wọn ó ṣàjọ máa fi ní olórí burú yóò àpàdé olórí burú kejì. wọ́n ní ìsúlẹ̀ rà wọ́n ní parking làwọn arúgbó ń ṣe parking ní àyà tó ti lọ ọlẹ̀ packaging ọlọ́run kùsẹ́ ìyá kan ń bẹ ní ọ̀nà àdúgbò wa ìmọ̀lẹ́ rẹ̀ ìyá yìí ó ti lé lọ́mọ 60 ọdún ọkọ̀ làbáyìí ọ̀sà tó bí ọ̀sẹ̀ 2 sí 3 ń bá dé tó di pupa ọ̀sà sèmi lé mọ̀ ká ìyá arúgbó ara mi ọ̀sà gbé ìjọ náà lè sọ̀rọ̀ ńgbò díjọ́ kẹta lọ́tọ́ ní atọ́ rí ìpàdé láàrin yọ ń bá yà ẹ̀ ní ìdí ẹ̀ ń bá gbọ́kọ̀ lẹ̀ alájí bolo adamu ni mo fẹ́ rẹ́ nìkan lókè mẹ́rin mo tẹ̀sí fẹ́ ní ìjẹta ọ̀la àyè tí ò sí ní o bọ́rọ̀ sí bẹ̀rẹ̀ nu kí a wá débi ẹsẹ̀ ayáwọ̀ padà báyìí ẹ̀yìn ìyá tọ́pẹ́ ẹ ti lọ́mọ ọmọ gan oníbẹ̀ ni kí a fẹ́ fi léèṣe sọ́kọ rẹ tó ń wá ní ẹ̀sìn ni àbí kílókù tẹ̀ ń wá ó lẹ́nìkan lọ sọ pé kòkòrò ti ń bẹ lára òun tó ń bá ti lo kíní kan tó ń fi pa gbogbo ara kòkòrò ó kù mẹ́ ó lọ́ sá jù pupa wá nù mo lè jù pé ẹnìkan sọ bẹ́ẹ̀ lọ sàgbé ńgbà tẹ ti bẹ̀ sí lo nǹkan o tẹ ti báwọ̀ tí ń ṣe yẹn ti dàdú tẹ bá fẹ́ dàdú ẹ ní lò síwájú sí mọ́ ètò ẹ̀fín lò tára ẹ̀ di pupa wẹ̀ yìí ó sọ sí pé iná fẹ́ ṣe nǹkan yìí ni ẹ bẹ̀rù ọlọ́run musa ṣe wá sí tẹ̀mí onídùúpẹ́. àwa ìyá kábẹ̀rù ọlọ́run sẹ́rí gbogbo adùn ilé ayé tẹ dórí àsìkò ọkùnrin àtobìnrin adùn ilé ayé àti nǹkan tá à ń jẹ lẹ́nu tí ń dùn gbogbo ẹ̀ pátá aburú ní ọ̀padà lálùkì àmọ́ tá a bá ṣe lọ́nà ẹ̀tọ́
ìyá ńlá ni ọ̀dà lálùkẹ́ àbẹ́ tí yàrá sí lọ́nà ẹ̀tọ́. alájì ní Madina bàbá àwọn ti sẹ̀kì náà kọ́lọ́ nǹkan fọ̀rùn kẹ́ wọn alájà Abdulrauf wọ́n ní 5 minutes enjoyment everlasting sorrow ní wọ́n máa ń pè sí náà wọ́n máa ń gbọ́dọ̀ wọ́n wí ju ogún gbàlọ́ lójú mi 5 minutes enjoyment everlasting sorrow ìgbádùn ṣẹ́jú márùn-ún péré ìbànújẹ́ ẹgbẹ́rẹ́ tó kéèyàn má ti lè wọ náà àmì ibú ti dára ẹ̀ orí ibú ti ṣẹlẹ̀ sí kálẹ̀ táàrí níbi pákùnrin kan bá wà lò tí ìsọkọ ẹni táàkà gbádùn sásìkò díẹ̀ tí ẹ pé èèyàn abẹ́ sì jẹ́yà tó fi jẹ́ pé ẹ má ti lọ́kọ nítorí ìyàwó lé ṣẹ̀rẹ́ àní wọ́n lẹ̀ ló kópa ni pé gbogbo oríkì ara ni máa gbádùn àsìkò ọkọ láyà gbogbo oríkì ara náà ní àjíyà yẹn gbàtẹ́ wà kó láyé ní ìsọkókò ni wọ́n lẹ́yìn pa kó yẹ pé gbogbo oríkì ara lò kọ́ ọba ara yẹn ó sọ̀fà kótó pé yóò kó ẹ̀mí ó kó lára ni nǹkan tí ọ̀dà yìí ká lọ jáwọ́ mbẹ́ ní tẹ̀yàn bá ń ṣe làwọn ọmọ yẹn ọkọ̀ ṣe òwò tẹ́ ìyá ṣe tí ò pé tọmọ tó bẹ̀rẹ̀ rẹ̀ ó mọ̀ pé orí búgùn lé náà inú ló di ilé ìbàjẹ́ ni wàlíyá dùbìlà kọ́lọ́ ń sànù wa gbogbo ẹ̀ tó wà lẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ́ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run kájáwọ́ mbẹ́ o ìyípadà tiwa ló lè ṣàǹfààní aṣọ wa àti tẹ́lẹ̀ aṣọ òpìlẹ̀ wa ń lẹ̀ Yorùbá ní ká sì padà sórí ẹ̀ alájẹ adìẹ ní ìmọ̀ràn tá a sọ níbi ọ̀rọ̀ àwọn obìnrin ajẹ adìẹ ní ìró àti bùbá tọ́lọ́ ń fi kẹwàá ńlẹ̀ Yorùbá ó sì bá sẹ́rí àmọ́ o kọ́dà bí o tí ì ní bóòrí inú bèlè kó ìbòrí òtún kan fẹ́ pé gèrè lásán ni tí ó bo irun ó ti bá sẹ́rí àmọ́ kátó a sọ pé wọ́n á gba ìró àti bá ń di àwọn obìnrin wọ́n á fi aṣọ àwọn aṣẹ́wó ayé wọn á fi rọ́pò ẹ̀ fún wa olùkọ́kọ́ adẹ ti ń yọyàn yọ̀dí káàkiri títì inú àdánwò tá a wà yìí káwá bá ṣe gbógun tí ó wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́mi gangan ní jẹjẹ yìí káwá bá ṣe gbógun tí àdánwò yìí nínú àwọn àṣàṣe lóde kájẹ́ kọ́dọ̀ tó jẹ mọ́ kájẹ́ jáde lórí rédíò alájà alimohemo kólúkàkú wa ká gbìyànjú láti jáwọ́ mi ìbàjẹ́ Ọlọ́run ṣàánú wa o. tí ó ń bẹ fún obìnrin tó ń pọ orun fún ọkọ ìlú tóun gẹ́gẹ́ bá ń ṣe tẹ́lẹ̀ wàá ń bà pé sẹ́kò ní dọ́nà jọ́ ọ̀dàjọ́ lára tó lè tí ọkùnrin síbi ìsìn náà ṣiṣẹ́ ní kí ìyàwó máa kọrun fún ẹni tí ò níyàwó méjì jọ ẹyọkan lọ tẹ́lẹ̀ ọkàn tó kọrun fún wa ní méjì ni mi ò bọ̀ yàrá ẹlòmíì ẹyọkan so tó ní nànú ọ̀tá akọrun fún ẹyọkan ó ti ọkùnrin lọ́kọ̀ọ̀pọ̀ tí nǹkan máa ń ṣe lára tó ní ìdíkọ́ dọ́dọ̀ obìnrin yóò ti lọ síbi kọ́ lọ wá òun ní ọjà ara nù ń ta tí ọmọ wọ bẹ ọ̀nà sì ń bọ abóbìnrin ńlẹ náà nígbà mo sọ lẹ́ẹ̀kan ṣẹ̀rí àwa aṣẹlẹ̀wọ̀ kó mi ọkọrun kọ́dà àríbí Muhammad sallam ó lè ké yóò obìnrin tọkọ ẹ̀ bá pèsè orí ibùsùn bá tàlẹ̀ obìnrin wa kọ̀ láti jẹ́ ọkọ ẹ̀ lónìí ọwọ́ àlọ́sùn láàánú tẹ́ mọ̀láyíká hàtà tó sùpẹ̀ àwọn mọ̀lẹ́ká ọmọ ṣẹ́bi lé bọ́lá ó gbé ọjà síkẹ̀ rẹ̀ tí èdè ìpìlẹ̀ mọ́gbọ́n báyìí làwọn mọ̀lẹ́ká ọmọ ṣẹ́pẹ̀ fún inú tó tóbi pọ̀ lẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run òun ni kóbi ọkọ òun fọkọ rẹ̀ kóbi ọmọkọ òun àfi tí àlàáfíà ara rẹ̀ ọba gbé tó bá wà ní kọ́ndíṣàn tí ò lè gba oorun fún yàn nítorí pé òun gan ọ̀gbádùn lára ọkọ náà gbọ́dọ̀ faradà kójọ ọgbàdùn lọ́la sọ́túnla kọ́mọdé bẹ̀ ń jọ mẹ́rin so Ọlọ́run ṣàánú tó láyé méjì ìgbà náà ló náà ní ìdí àwa náà tá a náà rí i pé iṣẹ́ tá a ṣe gbà lẹ́lẹ́ ọ̀rẹ́ wa tá a lọ yàrá rẹ̀ tá a náà tún lórí bẹ́ẹ̀dì tiwa njọ bá ṣẹlẹ̀ sóun náà ká náà faradà o. ana kọmọlẹ. gbajúwi ọ̀nà tọ́jà kọ́tọ̀ fún nísẹ̀mí ayé fún ìfi ìṣẹ́lẹ̀ lọ́wọ́ tí ọmọ jẹ tí ọmọ mu tí òfin ní jẹ́rú arí tí òun ní bẹ̀ṣẹ̀ ẹbú tọ́pẹ́ gbogbo tó yẹ kó ṣe lójúṣe èèyàn ṣe ọmọ yẹn padà wá yẹ̀yàkuyà fúnra rẹ̀ inú òbí ó sì dùn sí òbí tó bá jà ó ṣe gbogbo ẹ̀ ó fi nǹkan jẹ́yàn ó sọ̀rọ̀ gbogbo nǹkan ló ṣe ṣùgbọ́n wọn yẹn ọgbà fàdíjọ́ ọ̀dàjọ́ bàbá yẹn àtìyá yẹn wọ́n wẹ̀ wọ́n yẹn kankan wájú Ọlọ́run ọmọ yẹn ó dá yà jẹ níyà wọn nìkan kí n má pèjúwe wa kò sí ẹnìkan tó lè mọ̀yàn tọ́ tó lè mọ̀yàn kọ́ tó lè mọ̀yàn rè tó táwọn ànábì Ọlọ́run iṣẹ́ wọn ní gbogbo àfáàǹgbà sí lórí ayé àwọn lọ́lọ́run fi ṣe yẹn rán ànábì Nuh alayhi salatu wassalam bàmúsáyà Ọlọ́run tó lọ́n sọnù sọ́tò Hud ó pèpè lórí ilẹ̀ ayé fún 950 years ẹgbẹ̀rún ọdún dàdọ́ta ọdún lé ìpè àwọn èèyàn sọ́dọ̀ Ọlọ́run lórí ayé lẹ́yìn tí ń jíṣẹ́ Ọlọ́run fún wa inú ọmọ tó ń gangan bínú kan ya pàǹdàmọ́ lọ́wọ́ tí ọgbà kọ gbọ́rọ̀ ń gbọ́ kẹfìrí òsàlọ́ náà sí tí omi tún fanu èdè ńgbà omi tún fanu dé tí ànábì Nuh àtàwọn tọ́jú ń gbàgbọ́dọ̀ kú sínú ọkọ̀ ojú omi ọwọ́ á rí ọmọ rẹ̀ tọmọ yẹn ń sáré kí omi ti ń rọ́bọ̀ mọ́kànlá ọ̀fẹ́ lọ gun orí òkè kan tó ga nínú ìlú ànábì Nuh wá sọ pé yábùdá yẹn ká máa náwó alátakùn máa lè káfíìrì ni ìrí ọmọ mi ọ̀wọ́n mú ọkọ̀ ọ̀tá wà nù rẹ̀ pẹ̀lú wa mọ́ lọ́dọ̀ àpọ̀ pẹ̀lú àwọn kèfèrí
ọmọ aṣọ fún bàbá rẹ pé òun lọ gun orí òkè òun ṣàyà yasimini minanima òkè òun wọn lọ gùn yóò dáàbò bò ń kó bí omi àníbi wọn á dá padà pé la asma yamu illa ma rahima rabbi ó ní ọkọ̀ sẹ́nìkan tí a sọ lónìí tá a là kó nù panu omi tó dé yìí àfẹnitọ́lọ́mbà kẹ́ kò sì ní kẹ́nìkan kan fẹ́ bá jẹ́ mọ́mìnì kó mi tó sọ̀kalẹ̀ bàbá sọ bẹ́ẹ̀ fọ́ ma ọlọ́run tó la ẹ̀gá ní ibi odò omi tí ń ru bala ọ̀la bàbá àtọmọ láàrin lẹ́yìn gbólóhùn yẹn bàbá ò rí ọmọ mọ́ ọmọ ò rí bàbá ìbànújẹ́ wa bá nàbí inú alẹ́ sàn pé kì í pé omi ti gbé ọmọ òun lọ ọwọ́ à ń sọ fún lọ pé wọ́n ọlọ́ọ̀ba inna ibni min ahli wa inna wa'daka al-haqq ìrì ọlọ́ọ̀ba o dájájú ọmọ mi nu ara alẹ́ mi ni ìwọ ló sàdéhùn fún pé òní dójútì mi ìdójútì ni kọ́ mọ̀ mi ọba rẹ ọlọ́run ní innahu laysa min ahlik innahu amalu ghayru salih fala tas'alni ma laysa laka bi'ilm inni a'idhuka an takuna min al-jahilin ọlọ́run ní ọba yẹn sọmọ rẹ innahu laysa min ahlik kò sínú ẹbí rẹ ọmọ tó jáde lára èèyàn ọlọ́run yẹn sẹ́bí rẹ tó kó titi pàǹdà ó titi kèfèrí innahu amalu ghayru salih iṣẹ́ ti ṣiṣẹ́ nire ló ṣe ọmọ abú ni kò ṣe ń tọ́jú wé fún pé kò ṣe fala tas'alni ma laysa laka bi'ilm ọ gbọ́dọ̀ béèrè ọmọ mi máa ń tọ́ ọba máa ń pa rẹ̀ inni a'idhuka an takuna min al-jahilin mo kìlọ̀ fún ọkọ mi bàtì kanú aláìmọ̀ká tí ń bínú sí orí yàrá bí rẹ̀ ọgbẹ́ lẹ́nu sọ̀rọ̀ níbi dákẹ́ ẹnu ẹ̀ ọmọ yẹn lé ọ̀pá rẹ̀ ọmọ náà parẹ́ bóódà lè kọ́ mi nùhìn ègbé ọmọ abáwọn ìyá níbi inú tọ́lọ́ ń parẹ́ láéláé ọmọ rẹ̀ ń bẹ́ nù wọn bàbá àti ìyá tó bá struggle lórí kọ́ ọmọ ọ̀yà rẹ̀ tọ́mọ bá yà sójú ọ̀nà mi yàtọ̀ sójú ọ̀nà rẹ̀ tọ́ni alùpùpù ẹ̀mọ bàbá àti ẹ̀yìn ọ̀là ń bí ẹjọ́ rẹ̀ ọmọ ọ̀dà jẹ̀bi wájú ọlọ́run yọ̀dà jìyà wọlé àlà. Jazakumullahu khairan. Number 2. Bismillahir Rahmanir Rahim. Kí ni ìdájọ́ Quran lórí abẹ́ dídá fún ọmọ obìnrin? Kí ni ìdájọ́ Islam lórí abẹ́ dídá fún ọmọbìnrin? Ìdájọ́ rẹ̀ ní kádàbẹ̀ rẹ̀ khilafan lima yaquluna al-atibaa àwọn dókítà ayé tí wọ́n gbẹ̀ táwọn òyìnbó pẹ̀lú conference UNO 1996 ni wọ́n sọ pé wọ́n mọ̀ dàbẹ́ shari'an kádàbẹ́ fóbìnrin lọ dáa ju ká mọ̀ dàbẹ́ lọ. Sheikh Ash-Shanqiti wọ́n sì tírà kan tó pè ní ahkamu jirahati at-tibbiyya ahkamu jirahati at-tibbiyya Shinkiti ní Saudi Arabia wọ́n sì tírà yẹn tí a tó dáa pọ̀ níláyé nínú òdìdí báàbù kan ní khitanu wa tí a tó wà lójú ọjà wa ń bí Tuhfatul Mawdud bí ahkami Mawlud Ibn Qayyim al-Jawziyya ló ṣe òun náà ní bá ó ní al-faslu al-khitan faslu al-khitan ọgbọ̀rọ̀ abẹ́ dídá kárọ̀ káwọn àdìsá ní ọ̀sán lórí ẹ̀ Shinkiti ọmọ ọ̀rọ̀ wa ọlọ́run tó pé kán dábí obìnrin ọ̀ràn yẹn ni àwọn kan sọ pé sunna ni àwọn kan ní mustahabu ni ọwọ́ ní ẹ̀rí àwọn tó pé ọ̀ràn yẹn ni oko wa ẹ̀rí àwọn tó pé sunna ni oko wa ẹ̀rí àwọn tó pé mustahabu ni oko wa ọwọ́ ní alikolo arọ́ọ̀jẹ̀ ọ̀rọ̀ tẹ̀wọ̀n jùlọ pé sunna tó muhakkada ni ká dábí obìnrin nítorí kápá ni ká dábí rẹ̀ wọ́n á lọ mú ọ̀rọ̀ Ahmad ibn Taymiyyah ọ̀rọ̀ ìbílẹ̀ ọ̀tá àti bẹ́ẹ̀ mọ̀jú fata ibn Taymiyyah pé àwọn àlùmọ̀ tí kì í dábẹ́ fóbìnrin àárín wọn dídọ́ kọ́kọ́ sí jùlọ lágbàáyé Ibn Taymiyyah ń bá ayé tiẹ̀ ó dárúkọ ìran méjì ó ní ìran infringe wàlúbárìbàr wọ́n yìí dábẹ́ fóbìnrin infringe wàlúbárìbàr nígbà tá a tracy tán ìran wo ni wọ́n ní ìran yẹn pọ̀ Syria Algeria Tunisia nígbà yìí Ibn Taymiyyah wọ́n ní wọ́n yìí dábẹ́ fóbìnrin ó ní ẹwù àwùjọ wọn ẹwù àwùjọ bí wọ́n bá ti ń dá abẹ́ ó lẹ́rìí pé àwọn obìnrin tí wọ́n bá dábẹ́ fún ojú kòkòrò ọkùnrin kì í pọ̀ fún ọgbà àwọn tí ò dábẹ́ ẹjọ́ àti dábẹ́ yọ abẹ́ ọmọ ọ̀hún gbogbo wà níwọ̀n ní kọkùnrin ọbẹ̀. practically lórí ilẹ̀ tá a ṣe wà nù rẹ̀ yìí gbogbo ara èmi ti máa yàn torí màmá láǹfààní kí n bá wo obìnrin sọ̀rọ̀ púpọ̀ àwọn wo ni wọ́n máa ń gbẹ̀ngbẹ̀ ọkùnrin jù nínú àwọn obìnrin àwọn tí ò dábẹ́ ni wọ́n mọ̀ wọ́pọ̀ ẹni tí ọba ti rí ẹlẹ́tọ̀ rẹ̀ yọ bọ̀ síbi ilé wọ̀ ni tó abẹ́ ń ìyẹn àti Ibn Qayyim sọnù tó Fatima odidi tí mo dárúkọ lẹ́ẹ̀kan ó ní ummatu Muhammad sọnù ummatu khattana lil rijal wan nisa
àlùmọ̀ dídábẹ́ fún takọ́tabo àlùmọ̀ àníyàn ọ̀sán kì í sàlùmọ̀ ká má dàbẹ́. àwọn òyìnbó náà gbé òfin genital mutilation àwọn ìyá tó bí èmi àtẹ̀pọ̀lọpọ̀ àtàjókòó yìí wọ́n dá abẹ́ àhà wọn lábẹ́ irọ́ wọn ń papọ̀ mọ́ àyẹ̀mọ́ dábẹ́ lábẹ́ àwọn ìyá wa dá abẹ́ àwọn ìyàwó tẹ̀mí fẹ́ lé ìyàwó mi mẹ́rẹ̀ẹ̀rin lọ́ dábẹ́ ọmọ wa kàkà lábẹ́ tẹ̀dọ́rì tàbí jẹrin ọmọ wa kàkà lábẹ́. irọ́ òyìnbó pa òyìnbó fẹ́ kí gbogbo ayé ọ̀dà bí àwọn ṣe dá wọn ajá ọ̀hánràn ká máa rí ẹni wọ abẹ́ ẹni gbogbo ògbà mo fẹ́ ká yọ ọ̀dà bẹ́ẹ̀ kó lórí bó lè pọ̀ nù ọ̀nà pẹ̀lú àwọn orí gbogbo òfẹ́ ọ̀wọ́n tán gbé kalẹ̀ ọ̀ya. anakumula ìbéèrè tí àwọn òbí fi ránṣẹ́ wọ́n ní tí ọkọ bá ń ṣe sìnà. ọlọ́run làwọn mẹ́. àmín ni ọlọ tíyàwó sì mà wọ́n ní kí ni ìdájọ́ tí ó wà. ìjà kọ́ bẹ̀rẹ̀ ìjà wọ́n àṣẹ ní kọ́kọ́ ṣe tó a ṣe wọ́n àṣẹ fún ẹbẹ̀rù ọlọ́run sì sìnà léèwọ̀ ọlọ́run ní ẹnbáṣẹ́ òní wà lùjẹ́ náà òun sàlùjẹ́ náà léèwọ̀ rẹ̀ náà tọ́lọ́wọ́ fàlùjẹ́ náà dùn lọ́wọ́ a ti ṣe wá aṣọ gbẹ́nu sọ̀rọ̀ máa tó tòwí gbẹ̀nu ẹ̀ sọ pé ẹgbà bẹ́ẹ̀ bá gbà ń sòdodo fún yín ẹjọ́ ọba bá ti àgbà tán ò ti láǹfààní bàbá bàbá yìí máa àáfàá mi tó sì ń kírun lọ́dọ̀ yín ń ṣe sí náà a sì bá sọ lùlù ní ìlú à ẹ bá ń pè ẹ bá ń bá sọ̀rọ̀ kọ́mọ́ kò bá mi kọ́mọ́ kò bá wọn ọmọ tàwa bí ọmọ tó sọ̀rọ̀ tí o tún ká o tún lè pẹ̀lú mí ń ta lórí àwọn bàbá wa olóyè ẹ fẹjọ́ sùn lù wọn wọn ó tún pe irú ẹni bẹ́ẹ̀ jókòó wọ́n sọ experience wọn ẹni tó ju àwọn òsì náà máa ń rí wọ́n sọ tí ọba tó ràn ẹ bá tó rí àwọn kan tó tún jáde àta tó tún lè ní wéètì lọ́dọ̀ rẹ̀ ẹ tún sọ fún un ẹ̀yin náà wọ́n á máa da lérú ẹ wá ti pé kẹfí kó ti ṣe kíní kan ẹ̀ ní dáná oúnjẹ ẹ wọ́n bẹ́ẹ̀ sì jẹun ẹ̀yin ó sì kú sí ní máa dáná fún bẹ́ẹ̀ bá yí padà ẹ̀ máa dáná fún bẹ́ẹ̀ ni dáná ẹ̀mẹ́fà lójúmọ́ máa dá àwọn ẹ̀sẹ̀ sè nǹkan padà àjọ fún èmi yín ọjọ́ tẹsẹ̀ bọ́nu sòkòtò kan náà láyé àtàbí kí àwọn àjọ ọlọ́run èmi kò jà látàkùn yín wájú ọlọ́run jọ dájọ́ ẹ tó sọ fáwọn ọmọ tó ti dàgbà kẹ́ ẹ má bàbá yín sọ̀rọ̀ kọ́ má nìyẹn kó wọ́n ṣe é kú ṣe yá àdí pé ẹ̀tẹ́nu lé bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìyàwó bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ bóyá ìtìjú adé ayépadà àwọn afádùá kan dáadáa àdúrà àwọn ọkọ ilé olóyè sọ pé ọkọ ilé jù á lọ pé ó lè yarí kalẹ̀ tí ó bẹ̀rẹ̀ ìjà tí ó gbóná ó lè ní kí ẹ máa lọ ilé rẹ̀ gan ẹ máa lọ ilé yín ẹ má dáná ẹ sọ pé ẹ kú pé ilé mi rè mo kú ẹ pàbàjẹ́ ìtì ni ọlọ́run lọ́wọ́ lé lẹ́yìn o wọ́n ní kì í ṣe pé mo fẹ́ fẹ́ lómi la pẹ̀lú òǹsìn náà o tọwọ́tọ̀ lé lẹ́yìn o ìyàwó fífẹ́ yàtọ̀ sí sí náà ṣiṣẹ́ so àákòrò ni àwọn abẹ lọ́hùn torí pé àdúrà ni máa ń gbàgbára kì í gbà gbogbo ọ̀rọ̀ tẹ́nìkọ̀ọ̀kan ń sọ àti taralẹ́ àtàràtà kó tó ṣiṣẹ́ àfikọ́ lọ́hùn gbà àbẹ̀ lọ́hùn pé ọlọ́run bá ayọ̀ sìnkú lẹ́mìí ẹ̀ ẹnìkan lọ sọ́fà níbi ọ̀sàdà olóòn nífẹ̀ẹ́ sí kó máa lóbìnrin tó ọba sùn ṣìnà ṣiṣẹ́ ẹ̀mí òun fẹ́ púpọ̀ òun nífẹ̀ẹ́ sí alẹ́ ọ̀rọ̀ pé ó dùn mí ni àníbìnrin súnmọ́ mi nígbà òsùnmọ́ àníbìnrin sọ àníbìnrin ojókòó wájókòó àníbìnrin sọ onífẹ̀ẹ́ sí kẹ́ni tí ì ṣe bàbá rẹ̀ kọ́ bá yà rẹ̀ sùn orin ara onífẹ̀ẹ́ sí ẹni tí ì sọkọ àǹtí rẹ̀ kọ́ bá àǹtí rẹ̀ sùn orin ara onífẹ̀ẹ́ sí tọ́ bá bímọ obìnrin kẹ́ni tí tó fi fún kọ́ bá sùn olóhùn ọ̀fẹ́ ó bí wò sí fẹ́ fúnra rẹ̀ lómi náà ọ̀fẹ́ fún tiẹ̀ náà àníbi àgbọ̀ lè ń gbá àyà àníbi ní tọ́hìr kọlùbà máa mọ ọkàn ọkùnrin yìí wọ́n á sì ní fàríjà máa ń sọ abẹ́ rẹ̀ kó mi ṣekúṣe. wọ́n ní sàbẹ́tọ̀ pàdé sí wọn ọ̀nbẹ́nu Ibnu Kathir nù tafsir Ibnu Kathir sàbẹ́tọ̀ gbà wá ó ní mi ò rí ẹ̀ẹ́dẹ̀ kan lẹ́yìn àdúrà níbi Muhammad sallam tó ṣe fákùnrin o tó kórè àsìnà ṣiṣẹ́ tó ọkùnrin ẹ̀ lẹ́yìn gbàtà mi ṣàdúrà fún tán yìnyín rẹ́ni kankan tó kórè àsìnà tó lẹ́yìn gbàtà mi ṣàdúrà fún tán lójú ẹsẹ̀ nífẹ̀ẹ́ sìnà ìkórè àsìnà wọnú gbáyẹ̀ tífẹ̀ sìnà tán gbáyà rẹ̀ tó pàdé bí ọlọ́run lọ́sàdúrà sọ̀rọ̀ sallam àwọn náà bẹ lọ́hùn kọ́ lọ́hùn dákùnjọ́ kọ́ sọ abẹ́ rẹ̀ kọ́ sọ ojú ẹ̀ kó ń bẹ ọlọ́run jẹ́ olè fi rẹ̀. àmín ya Allah. ìbéèrè obìnrin mi wọ́n ní ọkùnrin tí ò tọ́jú ìyàwó tá a sì wí wọn ló lóyún sínú kò wá tọ́jú ẹ̀ títí àwọn òbí ìyàwó bá fi wá mú ìyàwó sọ́dọ̀ pé
títí yóò fi bímọ wọ́n ní kò sì dáná àwẹ̀ fún ọkọ rẹ̀. níbo náà gbàdá náà wẹ̀ wọ́n ló bí wàá mú yẹn kó lọ́dọ̀ nígbà tí ọ̀tọ̀ tó àyà kò lọ́ mọ̀ pé ìdẹ́bà ní kó papọ̀ mọ́ torí àwọn ìfẹjọ́sọ̀pọ̀ òun náà ní sáà ni pé ọkùnrin tí ò tọ́jú ìyàwó rẹ̀. ọ̀daràn lọkùnrin yẹn. anakumula. gbogbo ọkùnrin tí wàá ti tọ́jú ìyàwó wà láì ọ̀daràn ni. ọlọ́run tó la rẹ̀ ga nù sọ́tù Bakora aya 233 sura kejì Kurani aya igbalẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n Kurani chapter 2 verse 233 wàhálà mọ́lìdì láwù rizquhunna wa kiswatuhunna bil ma'ruf. ọkùnrin tó gbé obìnrin léríyàwó tóbìnrin gbèrú fún tí ń bí máa fún ọrùn ọkùnrin yẹn tó fẹ́ òun rizquhunna wà. obìnrin yẹn ó nà yóò lò yóò jẹ yóò mu wa kiswatuhunna àti yóò wọ̀ wíwọ̀ kì í sasọ nìkan ntí ó fi etí ntí ó fi ọrùn ntí ó fi ọrùn ọwọ́ ntí ó fi ọrùn ẹsẹ̀ asọ̀tẹ́wọ̀ pàǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kiswatuhunna ọrùn ẹ̀ la fi sí. tọkọ máa gbéyàwó létí ọ̀tọ̀jú ẹ̀ ebi ń pa ìyá ń jẹ asọ́dà kìsà máa lára ọ̀rẹ́ lómìnira kò rí ọkọ tí ọ̀rọ̀ mi fún ọkùnrin yẹn sẹ́ni eré èèyàn ebú lẹ́rìí àdánwò èèyàn lẹ́rìí kì í ṣe èèyàn rẹ̀ agbára ni má sí ń gbà mí tẹ́gbẹ́ míìsì yìí ò ní tí òjò ṣe ẹjọ́ ọba lágbára kò ní jíyà ọlọ́run tó la rẹ̀ ga ó lè yóò fẹ́ zu sa'ati nàáti wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah la yukallifu Allahu nafsan illa wus'aha. ọlọ́run lẹ́ni tá a fún lásìkò tó pọ̀ tí ẹ inú tó pọ̀ ní kò tí máa ná náà lọ́pọ̀ fáwọn tí ń bẹ lábẹ́ wa man qudira alayhi rizquhu ẹtẹ pé agán díẹ̀ fún ni kò pọ̀ kó dìrọ̀ tẹkẹdẹrù nù ara ń gẹ fún ni yẹ díẹ̀ déédéé tá a fún lò ní ọmọ àná. wa'ashiruhunna bil ma'rufi lánàá kí inú tafsiru. ẹ bá obìnrin gbé bọ̀ pẹ̀lú dáadáa ẹ tọ́pọ̀ lágbára kọ́ la Guinea 6,500 ọ̀pá márùn tẹ́pẹ́ níyàwó rẹ̀ sì túnú àwẹ̀ kọ́ lọ ra ẹ dágbára Guinea tí ọkọjá 1,500 àkàrà 1,200 kọ́ra ẹ tọ́ lágbára pé njọ́ ọ̀túnú àwẹ̀ ìyẹn láyé sínú ìyẹn láyé jẹ lọ́sàn túnú àwẹ̀ láàárọ̀ búrẹ́dì àtẹ̀yìn àti bọ́ǹfìtà tó kì í ní kọ́ọ̀ṣe ẹ dágbé pa àti ọ̀ka kọjá pé ẹ̀sẹ̀ ráìsì láàárọ̀ ọ̀rẹ́jà báyìí lọ́sàn yẹn tẹ̀ bàbá ẹ̀rọ láfún pẹ̀lú ẹja òkú èkó ntó nínú bẹ́ẹ̀ bá ṣe ní ọgbọ́dọ̀ máa ná ẹ̀ ń bá ná tó ní ọlọ́wọ́ máa fún mi wà má àǹfààkì tó mi ń ṣe fọwọ́ yukhlifu wọ́n wà khairu rasikin inú sọ́tù sábà ayà 39 sura 34 39 ọlọ́run tẹ́ bá ti ń ná mọ̀ fún yín láàárọ̀ ní mọ̀ fún yín ní mi tí ọgbà àárọ̀ rẹ̀ èmi ni mo lórí jọ ẹni sáré kìí fẹ́ dà àmọ́ kéèyàn ò ní kó pàkámọ́ kọ́ mọ́ nà èyí tó lórí gbọ́dọ̀ ọlọ́run nìyẹn kọ̀tọ́ lọ́kọ̀ kọ̀tọ́ ní bàbá ọmọ àwọn ọ̀rá yẹrẹ wá yóò bá nínú ilé ara ẹ̀ jẹ́ yóò sọ ìyàwó ẹ̀dá sẹ́wó yóò sọ àwọn ọmọ òrukàn tí ọmọ tọrọ jẹ ká tí ọmọ sì bàjẹ́ ká èèyàn gbọ́dọ̀ fi àjẹntì mẹ́la bẹ́ẹ̀ yàn ẹ má fi àjẹntì mẹ́la bẹ́ẹ̀ ọlọ́ọ̀jẹ́ yà àdúnyàn sọ ní káfà bí mọ́rẹ̀ ìfúnmá àyùntọ́ yá àmọ́ yakut ó ti tó ká pé yẹn lẹ́sẹ̀ pé lágbájá ẹlẹ́sẹ̀ ni kì í sẹ́ni eré pẹ̀lú kó gbé jùlọ àwọn tó yẹ kó bọ́ kọ́ mọ́ bọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká lọ sọ́ra wa. alára kò lè sọ pé tó mú rìn ọ̀yẹ́ tí wàá nú pé téèyàn ní yọ ọ́ lò ètò nídìí ó lò wò ìmú yẹn sí ntọ́kọ bá nídìí ọkùnrin kọ́mọ́sà hàn ẹ̀ tó ní pọ̀ mọ́sà hàn ẹ̀ tó nídìí òsì dídì tó ní. àwọn tó ń ṣẹlẹ̀ ní àgbáyé báyìí ní ìsìn wọ́n bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n wá ọmọ tí wọ́n wojú ọmọ kọ́lọ̀ ń kó ṣàánú fún wa. àwọn kan tí wọ́n á ṣẹlẹ̀ ní ìsìn tí àwọn dókítà wa tí wọ́n gbé ọ̀nà kan bọ́yá náà ìkọ̀mọ́yé lápè ní bọ́yá náà tọ́tí tọ̀ náà ni o. tí wọ́n bá ti confirm pé obìnrin yẹn kò lè rọ́mọ bí tàbí ọkùnrin yẹn náà ní problem láti rọ́mọ bí. wọ́n á wá ní tó bá lówó lọ́wọ́ wọ́n á ṣe báyìí. wọ́n á wá lọ mú nǹkan ọmọkùnrin tẹnìkan tẹlùmíì àti nǹkan ọmọbìnrin tẹlùmíì wọn á wá kó papọ̀ wọn á wá fi sínú ẹni tí ń wá ọmọ yẹn gangan ní àṣẹ títọ́ Ọlọ́run ẹni yóò sì bímọ. kò bímọ etí ọ̀tọ̀ lọ́lọ́mọ. ìdí èmi wá fẹ́ fàyè pé irú ọmọ yẹn ní ìsìnyàwó ní Islam kọ sí àti nǹkan tí wọ́n ṣe yìí sọ́tọ̀nà lọ́jọ́ náà. ó ti yé sẹ́rí kọ̀tọ̀nà pàápàá
àwọn onímọ̀ Islam lágbàáyé wọ́n ṣe conference kan lórí ọ̀rọ̀ tẹ́ ẹ bèrè wọn ní ọdún 2 ó lé díẹ̀ sísìn ní Saudi Arabia. àwọn àfáà ńlá àgbáyé wọ́n jókòó mbẹ̀ wọ́n gbé fatwa jáde lórí ẹ̀ pé lẹ́yìn ìlànà ìwọ ni kọ̀bátì Islam pàápàá ọlọ́wọ́ fẹ́ ọmọ téèyàn bá lóun bí òǹkọ́ lọ́lọ́mọ gbogbo wa láti mọ̀ pé nǹkan ọkùnrin ọlọ́kùnrin nǹkan obìnrin olóbìnrin òun ni wọ́n gbé fẹ́ nìkan wọ́n ò bímọ àwọn kọ́ lọ́lọ́mọ èyí tí ìsọmọ wọn náà ń pè lọ́mọ ọmọ ọlọ́mọ ni ara ọgbọ́n àyìnbọ̀kọ̀rọ̀ yín tó yìnbó ń lò lágbàáyé nù láti da ayé rú inú ilé ọ̀ padà dàrú ni inú ilé tọmọ wà tọ́ba dàgbà tán yóò ilé ọ̀ dàrú ni ọmọ tí ìsọmọ ọ̀dẹ́un níbẹ̀ lọ́dẹ̀un bá ń bínú òun kọ́ lónìí ó yàtọ̀ sí bá ń bí tilẹ̀ Yorùbá o tí wọ́n fẹ́ yàwó fún wa tó níyàwó àwọn nù máa bá lò lásán tiẹ̀ ó lè kọ́ ìyàwó wa ní àwa la fẹ́ tọkọ bá dé òun sì kó lè fani kó o máa lọ bí ọba fẹ́ lọ ilé pàtàkì jókòó dé dìímọ̀ ọba lọ kàn padà wà bá lọ́dẹ̀ wọ́n ní jókòó ní tiẹ̀ mọ́dà lóhùn padà bọ̀ àtijọ́ da akọ́jù sí i lọ tí wọ́n ló fẹ́ kọ́ ẹ̀rọ kò ní rí kọ́ tí wọ́n jẹ́ ìyàwó kọ́ ojú ìyàwó padà wà lẹ́gbọ̀n ọba ya tẹ́yọ̀ mọ̀ sọ̀bà mọ́ ẹlòmí àmọ̀rùkẹ́ ẹ̀ ò ti ń bẹ́ẹ̀lì oníṣe ìtọ́ náà mọ̀lẹ́ká ń bẹ́ẹ̀ tàtọ́ wọn lọ fẹ́ nígbà ọba gbé tó lòdì mọ̀lẹ́ká délé tán yọ bọ̀ pé ṣe ìtọ́ náà gàlọ́ sẹ́gbẹ̀dẹ́ yìí wà ní yà ní mẹ́lẹ́ tẹ́lẹ̀ olùkọ́ mọ̀ wọn rẹ̀ ẹ mọ̀ wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí n padà sórí ìbéèrè yìí kò sí èméjì ń bi pé táwọn dókítà bá sọ pé lágbájá ọlọmọlá kò lè rọmọ bí lọ́kọ àbí lóbìnrin woman forecast nìyẹn forecast human beings no prediction human beings àbámọ̀dá ọmọ ẹ̀dá ènìyàn èrò tí ì ṣe àkíkọ̀ lọ́dọ̀ Ọlọ́run ibi tá a ní ọ̀sọ̀mọ Ọlọ́run mo máa ń jáde mẹ́ lánàá ake nínú tafsir Sárà ìyàwó ànábì Ibrahim alayhi salam ìyálé rẹ̀ nígbà táwọn mọ̀lẹ́kà yanu lé wọn lọ lu lùtù láti lọ pàlú yẹn rẹ̀ alayhi salam wọn á jabẹ wọn á fún nírò nípa Ọlọ́run káwọn fún nírò pé wọn ó bímọ kàtí ọmọ jẹ́ Isaac yẹn náà dàgbà yóò gbéyàwó yóò bímọ tí ọmọ jẹ́ Yaakub lọ́jọ́ iwájú ìyàwó ànábì Ibrahim Sárà wa ń sọ fún àwọn mọ̀lẹ́kà pé kí irú wo lè amúwáyé ìmà òun ó bímọ wàhánà àjòsùn wàhádà baálé ṣèkọ òun tóun ti darúgbó ọkọ ló ti gbó kalẹ̀ kùjọ́kùjọ́ yìí ẹni tó ti gbó tí nǹkan oṣù ti dá tó ti lé ní ọmọ 65 years àwọn kan sọ pé ọmọ 72 years ìjọ náà ọkọ ti di 85 ẹ wá lóun ó bímọ ọ̀rẹ́ òun náà ó gbà bímọ mọ́ ó ti lé lógún ọdún tó ń ṣe nǹkan oṣù kan yìí àwọn mẹlẹka wa dá wọn lóhùn wọn ní àtàjàbí ní mi amúrìlá ṣe ẹ fẹ́ máa ṣe ntọ́jà ṣe ọlọ́pọ̀lọ́ lóhùn fún yín lọ́mọ ni rahmatulah aleikum wa barakatu ahlal bait ìkẹ́ ọlọ́ àti àjẹtó rẹ̀ yọ wọn bẹ́yìn ara nù léyìí ntọ́lọ́ ti parí iṣẹ́ lórí ẹ̀ lọ́rọ̀ ọmọ pé ẹ̀bí mọ̀ kì í sọ̀rọ̀ pé ẹ̀ máa ṣe méjì sí ọlọ́run fún ọlọ́mọ àbí òfin ọlọ́mọ ó fún ọlọ́mọ tí ń jẹ́ Isaac anabi Zakariya aleyhi salam ní bẹ̀rẹ̀ sọ́tọ̀ Al-Imran àti bẹ̀rẹ̀ sọ́tọ̀ Maryam ń bẹ ọlọ́run kọ́kọ́ lọ́wọ́ fún ọlọ́mọ yẹrí tún níwọ̀ yẹrí tún ní aliyakọ̀ ọjà dọ̀rọ̀ bẹ̀rọ̀ dé yíya ọlọ́run fún ọlọ́mọ tí ó jogún yóò jogún nùbúwà yóò jogún jáde bí ọlọ́run tí ń bẹnu fámìlì àwọn tí ò ní dópin lórí ohun tọmọ kan fi máa bá a lọ tí ọmọ náà ní ìrọ̀lẹ́ yíya ẹni tó yọnu sí rí ọlọ́run ọba òun gẹ́gẹ́ tí ń sọ àdúrà yìí nígbà ọlọ́run wa sọ pé ń fún ọlọ́mọ jẹ́ Yahya ọ̀ tó ń sọ fọlọ́ pé ọ̀nà ìwòrán ọgbà bímọ onísàdúrà ọlọ́run ní ìfọ̀rọ̀ yọ̀wọ̀ jẹ́ Yahya ọ̀hún ni wọ́n lọ́ba òun ló ṣe bímọ nígbà tó ń ti gbó ìyàwó náà ti di àkéyémà àgàn obìnrin tí ò lè rọmọ bímọ láyé ọlọ́run ní ìfọ̀n ọlọ́mọṣẹ́ oríkì lábẹ́rẹ́ tí ń fi hàn pé ó fún mi lọ́mọ ọlọ́run lábẹ́rẹ́ ni pé ó di òru mẹ́ta tẹ́ ẹ̀ máa ń bọ́ sọ̀rọ̀ gbọ́dọ̀ dáhùn pẹ̀lú ẹnu orí ọwọ́ ni wọ́n máa fi sàmì ń jábá bí ọ léèrè ṣé lágbájá wà lé kò sí lé ṣé ẹ wà sọ́dọ̀ wa ọ gbọ́dọ̀ fẹnu sọ ọjọ́ mẹ́ta má fẹnu sọ ọjọ́ mẹ́ta ẹ àṣẹ ajá mi ọmọ ọlọlámìnà ọlọ́ni wà lánà láwù zawjahu ìyàwó tó ti gbó tí ìka ara rẹ̀ ti di kọjẹrẹ ọlọ́run ṣàtúnṣe rẹ̀
kí omi àtọ̀ kó fi lè dúró sọ́dọ̀ rẹ̀ kó sì dọ̀mọ́ ọ̀dọ́mọ àbí ọ̀dọ́mọ wọn bí anabi Yahya alayhi salam tọ́ba ní kò sọmọ lára èèyàn kí irọ́ ni wọ́n ń pa ṣebí máa ń sẹ́ni ní wọ́n fi tẹ́sẹ̀ wà bí wọ́n jẹ́jẹ́ wà bí wọ́n yí omi ara o ní tọ́lọ́ ó ṣe ju báwọn lọ wàláì mi ò sì jókòó yìí mo lè ka ogún orú ẹ̀ lórí tí wọ́n rò pé kò sọmọ lára ẹ̀ tọ́wọ́n sì ń bẹ lára ẹ̀ tó sì ti bí máa ń pọ̀ ní ìsìn mo lè ka ogún lórí ẹ̀ tó dáa jùlọ kí n fi ṣàpèjúwe ní ìyàwó rondo ọ̀rẹ́ mi tó ti jáde ayé ti pẹ́ kọ́lọ́ máa ń fọ̀nù kẹ́ ìyàwó rẹ̀ Abdullahi tó kọ́kọ́ bí ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ni máa ń ṣe nǹkan oṣù ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ni máa ń ṣe nǹkan oṣù obìnrin ẹ̀ẹ̀mejì ni ó ṣe lọ́dún ẹ̀ẹ̀mejì pé ní ṣe nǹkan oṣù lọ́dún àwọn afẹ́yàwó wọlé kò sọ ọmọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin tẹ́tí wa bẹ̀rẹ̀ usage wa confam pé kò lè rọmọ bí usage wọn a sọkún abá mi lé wa mẹ́wọ̀n lọ́ba nílé lọ́dún náà lálẹ́ àtọ́kọ̀ àtìyàwó àwọn onírọ́mọ bímọ náà sáwọn lọ́lọ́wọ́ àwọn lọ́lọ́ àwọn tẹ́lẹ̀ onírọ́mọ bí àsọmọ ti wà lára ńgbà rẹ ọmọ ti wà ó ti lóyún ọ̀rẹ́dì wọ́n sì lọ sọmọ lára rẹ̀ pé kò lè ọmọ bí oyún sì ti wà nù oyún abẹ́rẹ́ ti wà nù abẹ́rẹ́ ti wọ́n wí ti jáde ẹ̀ṣẹ̀ di o mo ní ẹ̀ lọ sàdọ̀ àlá nígbà kí n bọ gírí bílẹ̀ mo ní sàdọ̀ àlọ́ ti jà ọkọ náà tó ń ti jà wọ́n ti jà wọ́n náà lọ sàdọ̀ àlá ẹ̀sìn nífìlà aka méjì ẹ̀bẹ̀ ọlọ́run òyìnbó ní sọ pé ọ̀sọ́mọ náà wọ́n lọ́n tó máa ń fún yàn mọ́ sáì fún àlọ́mọ ẹ lọ wíbẹ̀ fọlọ́n forí kan lẹ̀ ẹ̀ nífìlà aka méjì yìí abadakẹ́ ẹ máa ṣàdúrà rọ́bì látà dáadé fàdá wọn ta khairu warithin ọ̀rẹ́ wa pàtàkì àfáwà ansọ́rí ara pàtàkì ló faládùn aláyé àtijọ́ káwọn sí méje lẹ́yìn ìrún ọ̀rọ̀ yẹn kọ̀ọ̀kan rọ́bì látà dáadé fàdá wọn ta khairu warithin àdúrà tánu àdúrà nàbí Zakariya tí ì tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́ wọ́n lọ́mọ fìmílẹ̀ láso tí ò ní ọmọ bí láyé wọ́n ló lórí jùlọ ẹni tí jogún ẹni jáwa náà ní tí ó jogún àwọn máa bá kú ẹ máa sí méje lábàá lọ data appointment mi tí wọ́n fún wọn ní usage bá pé bí o yí ìgbà náà kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ fọnú fún wọ́n bá kí n tí wọ́n fi fọnú irin wọn bá kìbọ̀ abẹ́ irin wọn bá kankan nọ́ọ̀sì bá yọ jáde ó ní wọ́n lọ sí scan wọ́n ní ọ̀sán máa ń bẹ̀ wọ́n bá tó fún ọ ní appointment 3 weeks wọ́n ní ọ padà ní 3 weeks kọ́ àfọ̀nù nígbà débẹ̀ ní 3 weeks wọ́n tún kí n kábọ̀ wọ́n tún kankan wọ́n ní o tún scan ṣe o sì scan wọ́n ní ọ̀sán máa ń bẹ̀ ọmọ sì wà ń bẹ̀ ọmọ òkú lọ tí ó bì ọmọ mẹ́lẹ́ ọ ní ẹ́ńjìnì ọ̀sán máa ń bẹ̀ tí ó bì ẹ́ńjìnì ọ̀sán máa ń bẹ̀ wọ́n padà wá ní pé àìsàn kan wà ní ọkùnrin rẹ̀ tí nǹkan kan tí ì sọ ma mo á tó ní àìsàn wo ni gbẹgbẹgbẹ àìsàn kọ́ àìsàn ni ọmọ lọ́dọ̀ ó ṣe èmi kàn wí tèmi pé kí sáfi dùn ọkọ ìyàwó nù àṣìṣàdúrà ọlọ́jàdọ̀ ọgbà lọ́wọ́ àdìjọ́ kan ní ọmọ arúmi ara èkó ní òsì yọ bọ́ọ̀lì eré ni àwàdarí ọba kẹsì mọ dúrójà yé yá àbáwọ òdì dúrójà yé nígbà tá a di dúrójà yé ọmọ ti yọrí ìta báyìí èèmọ̀ ńlá ni gírígírí orí bẹ́ẹ̀ ni nígbà tí ètò 30 minutes alhamdulilayi.